ọwọ́jà ìkànnì Gbádùn Ẹ̀mí Ẹ̀tàn TV bá ń dé. Orúkọ mi ò yí padà o, èmi náà ni ọmọọba Délé Akínyàndé Adébísí. Ẹ káàbọ̀ sórí àkànṣe ètò tí mo pè ní ogún òwe Yorùbá fún ogún ọjọ́. Ogún òwe Yorùbá fún ogún ọjọ́. Òwe wo la fẹ́ ṣe àgbéyẹ̀wò rẹ̀ lénìí? Ọ̀nà ló jìn, ẹrú ní baba, àkísà lògbà rí, arúgbó ṣoge rí. Ọ̀nà ló jìn, ẹrú ní baba, àkísà lògbà rí, arúgbó ṣoge rí. Ọ̀pọ̀lọpọ̀ ò tilẹ̀ mọ̀ pé òwe yìí ó gùn jù bẹ́ẹ̀ lọ. Ibi tí ọ̀pọ̀lọpọ̀ ti máa ń dún ni pé ọ̀nà ló jìn, ẹrú ní baba. Wọ́n mọ̀ pé àkísà lògbà rí, arúgbó ṣoge rí, ó sì kù lẹ́yìn rẹ̀. Ìgbà wo ni àwọn Yorùbá máa ń parú òwe yìí? Tó bá di pé nǹkan kan ṣẹlẹ̀ bíi àfiyọ̀, bóyá bí ẹni pé wọ́n ń tàbùkù èèyàn, bóyá bí ẹni pé wọ́n mọ iye èèyàn ń bì kan, ìgbà náà làwọn bàbá wa máa ń pòwe pé ọ̀nà ló ṣe bẹ́ẹ̀ jìn, ẹrú ní baba, àkísà lògbà rí, arúgbó ṣoge rí. Ọ̀nà ló jìn, ẹrú ní baba, àkísà lògbà rí, arúgbó ṣoge rí. Ọjọ́ keje ẹ lẹ́ńbẹ̀ o, ẹ kú kalẹ̀.